ẹ̀yin takọ̀ bí ọlọ́ba wàhálà ti wà o ní Germany igbó ó ti ní agbára ju àlá lọ nílùú Germany. ọ̀rọ̀ yìí fọ́ nìkan ní Germany wọ́n legalize igbó láti 18 years above 18 if you are above 18 years lọ sí 30 35 50 100 150 you are allowed to smoke igbó but ní Germany wọ́n ní 2026 àwọn ò fẹ́ ẹlẹ́hàá mọ́ àwọn ò fẹ́ ìjáàb pẹ̀lú ansu ẹ̀ nínú kíláàsì mọ́ wọ́n ti báńdì ẹ̀ so fún díẹ̀ yìí Allah àti igbó ní agbára ju Allah lọ ó dẹ̀ ní Allah ló dá igbó torí Allah ló dá ewé àtegbò tí Allah wá dá ó ti lágbára ju Allah lọ igbó ó ní agbára ju Allah lọ ní Germany àwọn ọmọ Yorùbá pọ̀ ní Germany ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹni tó bá ní ọmọ Yorùbá tó wà ní Germany lọ́wọ́ ẹ béèrè lọ́wọ́ wọn so màá tún wá play fídíò kékeré kan fún yín but ẹ gbọ́ èdè wọn problem ta ní nìyẹn ọ̀pọ̀lọpọ̀ yín náà wà Nàìjíríà ẹ máa wò pé ìlú òyìnbó náà ń sọ ọ̀pọ̀lọpọ̀ country ló wà ní abroad tí wọn ò sọ òyìnbó tó jẹ́ pé wọ́n ní mother language wọn tó ń sọ ní Germany they have their own mother language Dutch German language èdè tó ń sọ nìyẹn ẹ̀ẹ́dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ máa play rẹ̀ ó dàbí pé bí fídíò yẹn wọ́n kọ sísàlẹ̀ pẹ̀lú English so ní Germany igbó marijuana ó ní agbára ju Allah lọ ẹ̀yin náà wò àwọn Germany àwọn wọ́n wá ìlọsíwájú bá ìlú wọn torí pé wọ́n rí pé igbó business ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà fi ń ṣe wọ́n fi ń ṣe nǹkan oríṣiríṣi wọ́n fi ṣe jacket wọ́n fi ṣe cotton wọ́n fi ṣe a lot of things wọ́n sì fi ṣe oògùn ìṣaralóore kò ń ṣe fífà nìkan ọ̀pọ̀lọpọ̀ ẹni bá gbọ́ igbó ẹ̀ ò pé fífà nìkan ni láì ṣe Fẹlá Aníkúlápó so láì ṣe Ràṣídì ìlú Ìwó so ní Germany bí báyìí àwọn legalize ẹ̀ normal èyí tó bá wù ẹ́ kó fi ṣe but ó wúlò fún wọn torí pé ó máa búùsì ẹkọ́nọ́mìkì wọn ìtẹ̀síwájú ìlú wọn lọ́jà wọn lójú àwọn náà ti jagunjagun wọn ò fẹ́ jagun mọ́ so wọ́n fi ń lo òfin láti fi defend orílẹ̀-èdè wọn 2026 ń sìn wọ́n tó bá dé jáàbù kódà kò jẹ́ ìyàwó king of Saudi Arabia ní 2026 tó bá dé Germany wàá yọ jáàbù lórí ẹ̀. Sie wollen mit dem Kopftuchverbot abschränken, junge Mädchen, dass junge Mädchen gezwungen werden, das Hijab anzuziehen. Aber haben Sie sich die Frage gestellt, ob junge Mädchen sich mit dem Kopftuchverbot dann nicht nachher unwohl fühlen, weil sie es nicht mehr tragen dürfen? Sie werden es tragen dürfen ab der Religionsmündigkeit. Nämlich wir sagen in Österreich, ab 14 darf man selber entscheiden, auch welcher Religion man angehören möchte. Und darf religiöse Entscheidungen selber treffen. Das heißt, mit dieser Mündigkeit soll auch das Recht kommen, selber ein Kopftuch zu tragen. Und ich finde, es soll nicht zählen, was man auf dem Kopf hat, sondern was man im Kopf hat. Das ist etwas, was zählen soll.